gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni báyìí o bàbá mi, owó yín ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Kí ni wọ́n nílò láti ṣe? Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10. Kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ̀ nǹkan yín dáadáa. Ló bá tán. Ó tún bá ọkọ̀ kan lọ. Tẹ́ bá ti dá ìbéèrè 10. Ẹ̀lú ọkọ̀ bọ̀gìrì tẹ́ gbé lọ, ẹ̀ tún máa gbé kankun. Mo lè wa mọ́tò, ìyàwó mi náà lè wa mọ́tò. Mọ́tò yẹn, bá mi yọ mọ́tò yẹn. Ṣé a ti bẹ̀rẹ̀ ni? Ṣé a ti bẹ̀rẹ̀? Ṣé a ti bẹ̀rẹ̀? Àròpá ń dẹmọ lọ́wọ́ ni. Dẹmọ? Bá mi yọ mọ́tò yẹn. Ọkọ̀ nìkan yọ. Ọkọ̀ nìkan yọ. Kọ́ má yọ mọ́tò. Kọ́ má yọ mọ́tò. Kọ́ má yọ mọ́tò kejì yẹn. Filẹ̀ ọwọ́ ẹ̀ ti yá jù. Olówó fó. Bóyá nítorí pé mi ò kí ọ. Ọwọ́ ẹ̀ ti yá jù. Kí ló máa ń ṣe? Tẹ́ bá ṣètò yìí kẹ́ wà ní 1,100 ẹ ti sọ owó ìyẹn ti lọ. Tẹ́ bá di 10,000 bàbá mi tí béèrè sí wà ńlẹ̀ a ní kẹ́ máa mú lọ. Kò burú. Ìyẹn náà dáa. Kò sí tí ò dáa. Ṣùgbọ́n tẹ́ bá ní ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín o bẹ́ẹ̀ ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Bàbá mi kí lorúkọ yín? Adétóyèṣe Adégbóyè ni mò ń jẹ́ o. Láti wo? Láti ìlú Ìkìrun. Ìkìrun? Bẹ́ẹ̀ ni. Àwa lọ máa gún bí onílé òbí. Ó ti tán. Ṣókí lọ́bẹ̀ oge. Ṣókí lọ́bẹ̀ oge. Bẹ́ẹ̀ ni. Láti Ìkìrun. Ìkìrun ló wà lẹ́gbẹ̀ẹ́ Ìrágbìjí àbí? Ìrágbìjí ló wà lẹ́gbẹ̀ẹ́ Ìkìrun. Ìrágbìjí wà. Ètò bá tóbi la fi ń wé nǹkan tó bá kéré, àìfi nǹkan tó bá kéré wé nǹkan tó bá tóbi. Ìkìrun tóbi jù Ìrágbìjí lọ ni. Mi ò mọ̀. Ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Oníṣòwò ni mí. Àwọn òwò lẹ ń ṣe? À ń ta tìmùtìmù. Tìmùtìmù? Tìmùtìmù òyìnbó. Ètò wọn sùn lé àti tán gbórí lé. Ó tọ́dún mélòó lẹ ti bẹ̀ sí ń tà? Ọdún 13 nìyí. 13? Àkílẹ̀ wá ń ṣe kó tó dìgbà yẹn? Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́. Mo ṣiṣẹ́ fún bí ọdún 24. Mo tún wá ṣiṣẹ́ ètò wọn pè ní kọngilá pẹ̀lú ìjọba Èkó. Contractor àbí? Kọngilá pẹ̀lú ìjọba Èkó. Kí lorúkọ mi kọngilá yẹn àgbà wọlé? Wọ́n torí pé wọ́n ní àti ń kà nínú ìwé Yorùbá tí wọ́n máa ti ń lò. Wọ́n ti ń lo kọngilá. Bẹ́ẹ̀ ni àgbà wọlé àgbà kọngilá. Ṣùgbọ́n alágbàṣe. Alágbàṣe náà tún alágbàṣepín. Alábàṣepín ìyẹn ó jẹ́ partnership. Ó lè rí bẹ́ẹ̀. Ó lè rí bẹ́ẹ̀. Alábàṣepín bóyá mo fi owó sí ìdókòwò alábàṣe tàwa pín èrè orí ẹ̀ alábàṣepín ṣùgbọ́n agbaṣẹ́ṣe dáa ju alábàṣe lọ. Agbaṣẹ́ṣe òun ní contractor ìjọba ìpínlẹ̀ Èkó fúngbà díẹ̀. Ṣùgbọ́n gbà tí mo rí wípé kì í ṣe ògbà náà ṣe ń wá. Wà ní kí n kúkú lọ sí di owó ṣíṣe. Ṣé mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ máa sọ pé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ, òwò dé ọmọ aláṣẹ là. Èèyàn máa ṣiṣẹ́ akọ̀ṣẹ́ téèyàn bá ṣẹ́ ni ó túmọ̀ sí kéèyàn ṣẹ́yàn better than mo ṣẹ́ lágbájá. Èèyàn máa ṣiṣẹ́ á jẹun
á lè raṣọ wọ̀ sára á lè rí ilé ṣe ó lè kọ́lé ìfọkànbalẹ̀ tó wà ń bẹ díẹ̀. ìfọkànbalẹ̀ wà níbi iṣẹ́ pé ó máa ṣẹ́ ẹnì kejì ẹ òun ní iṣẹ́ kò lè ṣẹ́ ẹnì kejì ẹ kò ń tán ní jẹ ṣùgbọ́n owó ló máa ń wòyàn nígbà téèyàn ò bá lè ṣiṣẹ́ mọ́. bẹ́ẹ̀ni. ìdí nìyẹn tí wọ́n fi sọ pé iṣẹ́ dé o ọmọ aláṣẹ jẹ kó jẹ kó jẹ ṣùgbọ́n tó wo bá ti dé ọmọ aláṣẹ là èèyàn lè ṣiṣẹ́ kó ṣiṣẹ́ pẹ́ afẹ̀yìntì kò sọ́mọ èèyàn tó ń gojú iṣẹ́ tó ń jogún iṣẹ́ èèyàn bí iṣẹ́ irú ilé ìfowópamọ́ rẹ ti ṣiṣẹ́ báyìí. bàtà ti kúrò ń bẹ àìmọye tó ti wọlé. tó tún ti wọlé tó tún máa jáde ẹ̀mí iṣẹ́ gùn. gbogbo tó sì fún wa gbà náà àkópamọ́ náà lọ títí. bàbá tiẹ̀ kó pamọ́ àá ti ná tán. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n owó ọmọ èèyàn á ba ọmọ èèyàn á ba torí òun lèèyàn ń ṣe là nígbà téèyàn bá lè ṣiṣẹ́ mọ́ owó ló máa ń wòyàn owó dáa gan owó dáa ṣùgbọ́n èèyàn sọ pé èèyàn kì í dẹ́ ń ṣe gbogbo wa ló wá lè ṣòwò èèyàn tí ò bá lè ṣòwò ló ṣe máa ń fi owó sówó ẹlòmíì náà máa fi ń sọ pé ìdókòwò ìdá okòwò investment ìdá okòwò èèyàn ní ìdá percentage ní òwò ẹlòmíì ni mo fẹ́ ní ìdá okòwò ẹlòmíì tó ní ẹ̀bùn àti ṣòwò òun ó ti ṣiṣẹ́ á wá kó owó iṣẹ́ yẹn á wá kó dà sí òwò ẹlòmíì owó yẹn àwọn alápapín ibi tí àpapín ti wá nìyẹn ó dà. Èní ni ọjọ́ ìbí Adéolúwa Ṣíjì Bòmí èní lọ́jọ́ ìbí Adéolúwa Ṣíjì ó pọ́ ọmọ ọdún 11 àbí ọjọ́ ayọ̀ fún wọn ọjọ́ ayọ̀ fún wọn ọjọ́ ayọ̀ fún ọ Ṣíjì jẹ́ kó wá báyìí ká tó rìn yẹn kọ fún wá sẹ́gbẹ̀ẹ́ bàbá jẹ́ ká tí orin yẹn kọ ọjọ́ ayọ̀ fún ọ ọjọ́ ayọ̀ fún ọ ọjọ́ ayọ̀ fún ọ Ṣíjì ọjọ́ ayọ̀ fún ọ Muso. Wàá dàgbà wàá darúgbó láṣẹ Èdùmàrè ibi táwa dé wàá jù bẹ́ẹ̀ lọ ibi tí bàbá dé wàá jù bẹ́ẹ̀ lọ láṣẹ Èdùmàrè. dípò dẹ máa fi kọ happy birthday to you ẹ máa kọ ọjọ́ ayọ̀ fún ọ. ó dà màmá ni màmá àgbà ẹ kọ́ mú béèrè ẹ ti sọ pé ẹjọ́ wà o. wọ́n sì mí wá. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé 9. ṣé ká tó kọ síbẹ̀. ẹ jẹ́ wo ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín kan dín ẹyọ kan. kí ló sọ. kí ni Yorùbá ń pè ní àjàǹbàkù. Àjàǹbàkù iṣẹ́ nǹkan tí èèyàn ṣe báṣabàṣa nǹkan tí èèyàn ṣe bó ṣe yẹ kán ṣe tí ò tó bí iṣẹ́ ẹ̀pà. ó dùn ẹ pàtẹ́wọ́ fún un. ó jàjà yẹn o ó ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n ó bá a kú. Àjàǹbàkù ó jà kì í ṣe pé kò jà o kì í ṣe pé wọn gbéṣẹ́ yẹn fún o kì í ṣe pé kò ṣiṣẹ́ yẹn o wọ́n ní kẹ́ kọ́lé alájà 4 ó kọ́lé alájà 4 o ṣùgbọ́n àwọn yẹ̀pẹ̀ tó lò sọ́mọ́ǹtì tó lò àwọn kò kújú wọn wọ́n ní alágbàṣe tó ṣiṣẹ́ Àjàǹbàkù ilé wa wó òun dẹ̀ ṣe o ó ṣe ṣùgbọ́n ò ṣe dáadáa ó ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ alájàǹbàkù èèyàn tó máa ń ṣiṣẹ́ àjàǹbàkù ó ní alájàǹbàkù àbí torí èèyàn ní alájàǹbàkù àjàǹbàkù ní iṣẹ́ tó ṣe ó jà ṣùgbọ́n ó bá a kù ó yá
ẹgbẹ̀rún lé méjìlá. ẹgbẹ̀rún kan Ìbéèrè ẹgbẹ̀rún kan ó lé méjìlá. Kí ni Yorùbá ń pè ní ẹlẹ́yọ̀rọ̀? ẹlẹ́yọ̀rọ̀. Ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà. ká tó fi Àbọ̀bádìẹ. àbọ̀fádìyẹ. Ẹlẹ́yọ̀rọ̀ ẹranko ni. Ó dàbí ìkòkò. àjẹgúnjẹran. Àjẹgúnjẹran. Òun ni Yorùbá ń pè ní ẹlẹ́yọ̀rọ̀. ó dàbí kòkò. Ẹranko ni. ẹranko ni a mọ̀. Ẹranko tó le. kí ni a tún lè pè? Àmọ̀tẹ́kùn. ẹ ṣe wá fún ìkòkò. ẹ gbà tẹ́ ti sọ pé ẹranko yẹn mo mọ̀ ó dà. Ẹlẹ́yọ̀rọ̀ ẹranko ajá igbó bí ajá igbó. Ẹlẹ́yọ̀rọ̀ ìkòkò. ṣé ẹ mọ̀ ìyá àgbà ẹ sọ ẹ ti sọ lizard. èmi ò bá ẹni tí mo bá sọ̀rọ̀ yìí èmi ò bá yín sọ̀rọ̀ wọ́n ti láàjọ wá. ṣé ẹ sọ lizard àbí ẹ sọ lizard? mo sọ ṣùgbọ́n mi àjọ wá. ẹ jọ wá. Ó sì mí wá ni. Èmi ni mo wá sí ibi. Ẹranko ni ẹlẹ́yọ̀rọ̀. Ẹlẹ́yọ̀rọ̀ sì jẹ́ nǹkan tí jàkà. Ẹranko. Kí lẹ sọ yẹn? Ẹ fẹ́ já mi sí. Ṣé ẹ fẹ́ já mi sí ni? Ẹranko lẹlẹ́yọ̀rọ̀. Àkàtà. Ológbò ẹ̀gàn. Ológbò ẹ̀gàn. Bẹ́ẹ̀ni àkàtà ẹlẹ́yọ̀rọ̀. Ẹ pàtẹ́wọ́ fún bàbá àgbà. Ẹ pàtẹ́wọ́ fún bàbá àgbà. Ìbéèrè kẹta. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé méje. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé méje. 947. Àbí? Bẹ́ẹ̀ ni sà. Bá mi yọ sàá. Ó wọ̀ mí lára. Èmi gan bàbá mi jùgbọ́n owó sì kì í síbi téèyàn bá ṣọmọ nínàkúnà èèyàn lè fi ilé ìṣòwò ó lè fi ṣiṣẹ́ àjàgbádì. Kò ra tìmùtìmù kan. Ó ra tìmùtìmù. Parí òwe Yorùbá yìí. Àgbà ajá kan kì í. Àgbà ajá kan kì í ṣe kí ni? Àgbà ajá kan kì í ṣe kí ni o. Àgbà ajá kan wá ní àgbà ajá kan ò gbọdọ̀ gbó. Kí ni iṣẹ́ ajá? Ajá mọ̀ déédéé gbó ajá kò gbó lẹ́yìn kú lé fada mi. Olófòfò bá kàn sọ pé mi ò tí ì sọ pé mi ò tí ì parí ẹ. Tẹ́ bá parí ẹ̀ máa fún yín padà. Olófòfò yá ṣiṣẹ́. Ìyá wọn ni kò ṣiṣẹ́. Àgbà ajá kan kì í ṣàdédé gbó. Àgbà ajá kan ò gbọdọ̀ bá wọ jẹ́. Àgbà ajá kan kì í bá wọ jẹ́ tó ń bá dọdẹ lọ. Àgbà ajá tó bá mú ẹran á fẹnu gbé wá fún olówó ẹ̀ ní kò ní yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwọn kan ní àgbà ajá ò bá wo jẹ́ kò ń awo ní nǹkan kan ṣe awọ. Torí ó ti ń pẹran ọjọ́ ti pẹ́ ó ti mọ̀ pé eléyìí wọ́n máa ń fi ṣe nǹkan báyìí eléyìí wọ́n máa fi ṣe kan fún àga eléyìí ó ti mọ̀ àgbà ajá kan kì í bá awọ jẹ́. Ìtumọ̀ ẹ̀ tí mo fún. Ìyẹn wá sọ pé kí ìgbà kí kọ́ padà. Ẹ jẹ́ ká máa ṣó. Ṣùgbọ́n ẹ mọ̀ kí ló dé tẹ́ ẹ sọ. Ó máa ń tápá hàn lórí lẹ́kọ̀ọ̀kan. Ó máa ń sápá hàn lórí lẹ́kọ̀ọ̀kan. Tá bá ti jókòó sórí àga yìí. Kí ló ráyàn lè. Kò sí kankan lórí àga náà. Ẹgbẹ̀rún kan ó dín mẹ́wàá. Ẹgbẹ̀rún kan dín mẹ́wàá. 990 nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Láàmì yọ sàyẹn. Bàbá mi. Bàbá mi yọ yá yẹn. Òyìnbó kọ́ ni yá o. Yá. Òyìnbó kọ́ ni yá. Kí ni? Yí a i lòyìnbó ń pè tiwọn. Yí a lè ní sọ.
ìyá kí wá ní ìyá ṣe kéwù ni ìyá àmọ́dù. ó yá ẹ jẹ́ ká máa ṣó Yorùbá bọ̀ wọ́n ní asùnkàkà kì í gbọ̀fẹ́ àwọn wo ni Yorùbá ń pè ní asùnkàkà àwọn tó bá sùn tó máa ń sùn tó ń tari àyà sókè. wọ́n wá ní kò ní gbọ̀fẹ́. èèyàn tó bàbá mi èèyàn tó sùn tó tari àyà sókè báyìí wọ́n á ní kò ní gbọ̀fẹ́. asùnkàkà kì í gbọ̀fẹ́ àwọn wo ni Yorùbá ń pè ní asùnkàkà tí wọ́n bá sùn tí wọ́n tàkàkà ẹ tó sùn tó tàkàkà. sùn ẹni sùúrù sùn ó jẹ́ kéèyàn sùn tí kí ni èèyàn tún lè sọ tó máa jẹ́ sùn tó jẹ́ wípé kì í ṣe kéèyàn díjú kó sùn. ẹni tó fẹ̀yìn lílẹ̀. rárá ṣé ẹni sùúrù ẹ màmá gbà téèyàn bá sùn tó díjú tó sùn báyìí àbí ó fẹ̀yìn lílẹ̀ ó sùn nìyẹn. ó tún ní sísùn kan tí àwa Yorùbá gbà pé wọ́n ń sùn téèyàn ò ní díjú ó lè fẹ̀yìn lílẹ̀ ṣùgbọ́n kò ní díjú oorun ò ní gbé lọ nígbà tó bá ń sùn irú oorun yẹn ṣebí ẹlẹ́ẹ̀jọ wá rárá kí ló kan tiwọn ẹ ní sùúrù ẹ má sọ ní sùúrù. a ṣe bẹ́ẹ̀ ti pààyàn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti pààyàn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. asùnkàkà asùnkà kò ń gbọ̀fẹ́ èèyàn tó mo dẹ̀ ti sọ o mo dẹ̀ ti sọ ẹni tó sùn tó káwọ́ tó bá mi yọ èèyàn tó àwọn aṣẹ́wó onínàbì èèyàn tó ẹ máa gbọ́ èèyàn tó ń sùn ká 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 ṣe mọ̀ pé sùn kéèyàn báyàn sùn sexual intercourse náà ni wọ́n á ní ó bá sùn ìyẹn ò sí pé ó dijú bàbá mi. ẹ tó bá ṣe rí Yorùbá a gbọ́dọ̀ tú wẹ́wẹ́ díẹ̀. bẹ́ẹ̀ni. tán bá sọ fún ọmọ kékeré pé kí ni kéèyàn sùn kàkà kò ní ronú lọ síbi aṣẹ́wó ìṣe kéèyàn sùn tó tari àyà tó kọjú sókè tó kó káwọ́ sẹ́yìn èèyàn náà sọ pé èèyàn sùn kàkà èmi rò pé ìtumọ̀ yẹn lẹ́yìn fẹ́ ń bì. ṣe mọ̀ pé báyìí màmá àgbà wọ́n mọ̀ ẹ mọ ìbéèrè yẹn àbí. ẹni mo gba èyí tí mo sọ. ìyẹn ni wípé ẹ mọ̀ pé nǹkan tó jẹ́ nìyẹn ẹ gbà mi ò dẹ̀ rí wọn rí ṣe mọ̀ ó ní ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti dúró bí a ṣe ń pè bí ìbáṣepọ̀ àti ìbálòpọ̀ tá a bá ní ká wò dáadáa bàbá mi ìbálòpọ̀ tá a sọ di sexual intercourse ó dàbí ìbáṣepọ̀ ni kájọ lo nǹkan pọ̀ ṣùgbọ́n mi ò lè sọ fún yín kí n sọ fún olófòfó pé mo ní ìbálòpọ̀ pẹ̀lú olófòfó kí lẹ máa rò sí. nǹkan míì lè yan ṣùgbọ́n bá ní mo ní ìbáṣepọ̀ pẹ̀lú olófòfó ó máa túmọ̀ sí we have a relationship torí pé ìbálòpọ̀ ó ti ń bọ̀ láti ìbẹ̀rẹ̀ títí di ọ̀la gẹ́gẹ́ bí ìbásùn ṣùgbọ́n ìbáṣepọ̀ títí dọ̀la ó ti ń lọ bí relationship nítorí yẹn tá a bá sọ pé asùnkàkà tẹ́ni tí ò bá mọ̀ lénìí tí ò bá mọ̀ tẹ́lẹ̀ á ti mọ̀ pé nǹkan tí à ń pè lélẹ̀ ìbáyìí. nítorí ẹ tó sùn yẹn ipò tó wà òun lè ní rò. lẹ́rò ipò tí ẹ tó sùn kàkà wà. lẹ́rò ẹ̀rọ nǹkan tó ń ṣe nígbà tó ń sùn kàkà yẹn. bàbá mi owó ṣìkì síbi o. à ń bá ń so. téèyàn bá ń ṣe owó nàkúnà owó yìí ó ṣe é ṣọjọ́ ìbí
ó yá. ẹgbẹ̀rún kan ó dín ẹyọ kan. bẹ́ẹ̀ ni 999. Kí ni ìyàtọ̀ láàrin ìgbálẹ̀ ìgbálẹ̀ àti ìgbàlẹ̀? ìgbálẹ̀ Ìgbálẹ̀ ni ohun tá ń yọ lára ọ̀pẹ tá fi ń gbá ilẹ̀. tá fi ń gbálẹ̀ ọwọ̀. Ọwọ̀ táwọn mìíràn pè ní ọwọ̀. Ìgbàlẹ̀ ó jẹ́ ibi tí àwọn eégún ti máa ń jáde wá. wọ́n ti sọ pé eégún ńlá ló ní gbẹ̀yìn ìgbàlẹ̀. ìgbálẹ̀. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ jẹ́ kí n tún pè. Ẹgbẹ̀rún kan ó dín mẹ́fà. 994. Mami yọ 994 yẹn. Dúró fún fíṣẹ́ ẹyọ kan fún bàbá. Fíṣẹ́ ẹyọ kan báwo? Ẹ mọ̀ pé 994 lẹ sọ 994 ó yẹ ká pa mẹ́ta jẹ́ ó yẹ kẹ́ wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgbọ̀n ṣùgbọ́n mo wá ní kàn kí 994 yẹn kó kú sójú kan. Kò burú, ẹ jẹ́ ká máa ń ṣó. Owó sì kì í síbẹ̀. Ó wà ń bẹ lóòótọ́. Bẹ́ẹ̀ ni. Kí ni ìyàtọ̀ láàrin idẹ àti idẹ? Idẹ àti idẹ. Idẹ àlùmọ́nì ilẹ̀ kan ni tó máa ń dán yìnrìn funfun ni. Brass. Ó yàtọ̀ sí wúrà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ipò kan náà jọ wà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n idẹ jẹ́ nǹkan tó máa ń fi sí ẹnu ìwọ̀ láti mú ekòló. Láti mú ekòló àbí láti mú ẹja? Láti bí ekòló. Bí ekòló bẹ́ẹ̀ ni. Láti mú ẹja. Láti mú ẹja idẹ. Tàbí láti mú nǹkan. Láti mú idẹ. Ó dùn. Ẹ pàtẹ́wọ́ fún bàbá. Owó dẹ̀ ti kì í síbẹ̀. Ẹgbẹ̀rún lọ́nà ogójì ó bá jẹ́ ọmọdé owó. Téèyàn máa fi bẹ̀rẹ̀ owó. Nísìnyí téèyàn bá ń lo eléyìí tó bá mú owó ná lẹ́yìn ọdún mẹ́rin ọdún márùn-ún ó máa ní ilé iṣẹ́ tó ń ṣe tìmùtìmù. Ẹ jẹ́ ká bá bọ̀. Ọlẹ́ tó bá lọ. Òun ló bá kú. Lóyà. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́jọ. Yorùbá bọ̀ wọ́n ní àràbà túnra mú odò ń gbé arèrè. Kí ni arèrè? Igi inú igbó larèrè. Igi inú igbó. Ẹ pàtẹ́wọ́. Wọ́n ti parí. Ẹgbẹ̀rún kan lé mẹ́jọ. Kí ni Yorùbá ń pè ní ọ̀ṣà? Ọ̀ṣà. Ọ̀rẹ́. Kí ni Yorùbá ń pè ní wọn yan mọ́ sí dáadáa o. Mo ti bá yín yan, mo ti pè. Ọ̀ṣà. Kì í ṣèyàn. Kì í ṣèyàn. Nǹkan ni. Nǹkan ni, ẹranko ni. Ẹranko, ọ̀ṣà. Olúwo ni. Ọ̀ṣà. Ó lórúkọ míì tó ń jẹ́ tó gbajúgbajà tó. Kì í sì ṣe ẹranko tí ó ń báde gbélé. Rárá, inú igbó ló gbé. Ó máa ń ṣèṣe èèyàn gan. Ó máa ń ṣèṣe èèyàn. Ìnà kíkọ́ ohun àbọ̀bọ̀. Ẹ̀yà ọ̀bọ ni. Ẹ̀yà ọ̀bọ. Ẹdun náà lọ̀bọ. Ẹ̀yà ọ̀bọ. Ẹranko tó dàbí ọ̀bọ. Wọ́n tún ju ọ̀bọ lọ díẹ̀.
ó tún jù ọ̀bọ̀lọ̀ díẹ̀. Ìnàkí. láàrin ibẹ̀ yẹn náà ni. Ìnàkí ọ̀bọ ó tún wálẹ̀. Kò sì sóòwe tí wọ́n ti lò. ló bẹ̀rẹ̀. Olóòfó mi ò tí ì kọjú sí ọ látàárọ̀. Mi ò tí ì kọjú sí òfó látàárọ̀. Ṣé òun ní. Ìnàkí ọ̀bọ. Kí ni wọ́n ń pè bàbá ọ̀bọ? Bàbá ọ̀bọ. Ṣé ẹ mọ̀? Tẹ́lẹ̀ náà ni. Rárá. Ìmàdò. Kì í ṣe Ìmàdò. Kì í ṣe Ìmàdò. Ó jìnnà Ìbàdàn ẹlẹ́dẹ̀ àgbàlújẹ́. Ìbàlújẹ́. Ṣùgbọ́n pé Èjìmèrè. Ìjímèrè. Ìjímèrè bàbá ọ̀bọ. Nǹkan tá a sọ fún yín. Ẹ ṣe pàtẹ́wọ́ ṣùgbọ́n wọ́n gbìyànjú ẹ pàtẹ́wọ́. Ó kù kan lẹ́yìn eléyìí. Ó yá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún okòó. A lè sọ pé okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín méjì. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Abẹ̀tù. Abẹ̀tú. Dòdòrè abẹ̀tú. Abẹ̀tú. Ìyẹn jáde ẹ̀ o. Abẹ̀tú. Ṣé nǹkan tí wọ́n túlẹ̀? Téèyàn túlẹ̀. Tí wọ́n tú nílẹ̀. Tóyàn tú nílẹ̀. Abẹ̀tú. Ilé jìn. Ó jìn. Ó jìn díẹ̀. Abẹ̀tú. Brook. Odò kékeré. Ara ń yọ òkè yẹn. Àbí méjì náà yọ ni. Ẹ ṣe abẹ̀tú. Ẹ̀dẹ̀ tún fi òkè sí. Òbúrú odò kékeré. Ṣé mọ̀ pé odò tá à ń sọ yìí kò ní í ṣe pẹ̀lú omi gan? Abẹ̀tú. Ṣé mọ̀? Abẹ̀tú ṣé kìí ṣe Yorùbá àjùmọ̀lò? Yorùbá àjùmọ̀lò ni. Kì í má wàá gbọ́rí. Èmi náà ó yà mí lẹ́nu. Ṣé mọ̀ pé odò tá à ń pè ní odò river, ṣé mọ̀ pé kò sí nǹkan tó jọ odò nípa odò. Odò ó kàn jẹ́ ibi tó jìn. Ibi tó jìn lọlẹ̀. Tó jìn lọlẹ̀. Èkejì òkè àtodò. Torí pé jẹ́niyàn wá sọ pé odò òkú, ìsàlẹ̀ ikùn, ìsàlẹ̀ àti odò ìkànnì méjèèjì. Ṣùgbọ́n torí nígbà tójò bá rọ̀, tómi bá wá dágún síbẹ̀ náà wá fi sọ pé mò ń lọ sódò níbi tómi wà. Omi torí pé omi wà ń bẹ̀. Omi wá gba odò lọ́wọ́ odò. Tá fi sọ pé odò. Ṣùgbọ́n abẹ̀tú yìí níbi tí ó ti ń tú lábẹ́ ilẹ̀ tómi ti ń tú jáde fúnra rẹ̀ lábẹ́ ilẹ̀ fún àwọn èèyàn láti máa lo brook omi. Abẹ̀tú. Àtúnkọ̀kan lónìí nìyẹn. Bàbá mi. Ìdí ẹ̀ ta fi wá náà nìyẹn. Àwa kọ́ ìdí. Ẹ mọ̀ ẹ gbàgbé ni. Mo wá rán yín létí, mo wá yọ owó yín. Ìbéèrè tó gbẹ̀yìn. Okòólélẹ́gbẹ̀rún ó lé mẹ́jọ. Lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin ọṣẹ́ àti òṣè? Okay. Kí ni ìyàtọ̀ láàrin òṣè àti òṣè?
ó ṣe igi ni ó ṣe. igi ló ṣe. ó ṣe ńkọ́. ó ṣe ìkíni ni. rárá ó ṣe ìyẹn ọ̀tọ̀. ó ṣe. ó ṣe ọ̀rọ̀ méjì ni o is you ṣe is to do. tó bá sọ pé ó ṣe tá a gbà sí thank you kò ní nǹkan tó jẹ́ thank you ó ṣe tó bá ṣe nǹkan kan kò sí nǹkan tó máa sọ pé ó ṣe ìdí tàbí sọ pé ó ṣe kò ní í ṣe pẹ̀lú thank you akọ tí wọ thank you ni torí tí n bá ṣe nǹkan fún yìí sí wá sọ ó ṣe o you have done it ní ìtú ọ̀rọ̀ yẹn gangan you have done it ó ṣe ṣùgbọ́n akọ thank you Yorùbá kí ju gbogbo yẹn ṣùgbọ́n eléyìí àsopọ̀ ó ṣe ó ṣe ó ṣe kì í ṣe ó ṣe. ó ṣe igi. ó ṣe. nǹkan ni nǹkan ló ṣe. sáwọn eléégún kọ́ ló mọ̀. eléégún bá wo eléégún ṣé tó máa fi ń jó tó máa fi ń wọ́ gbàlẹ̀. ó ṣe tí ọkọ tí wọ́n máa ń fi ń gún. rárá ó ṣe Ṣàngó. ó ṣe Ṣàngó. àké. owó sì kì í síbẹ̀ o téèyàn bá ń ṣọmọ nínàkúnà. ẹ ṣe pọ̀. inú mi dùn láti gbà yín lálejò lẹ́nìí. ìdí ìtàbí wa náà ni bàbá mi. Ọlọ́run ti fún wa ṣe ìtorí àwọn ọmọ ló jẹ́ ká wá. àwọn tó tì mí wá síbí àwọn ọmọ tèmi ni tí wọ́n fara rò mí tí wọ́n gbọ́ èdè Yorùbá dáadáa ṣùgbọ́n wọn sì ní ilẹ̀ wa ṣùgbọ́n àwọn ọmọ wọn gbọ́ mo sì ń tẹ̀ nípa fún wọn pé kí wọ́n máa sọ ìdí ẹ̀ tí mo fi mú àwọn méjì wá nìyẹn pé láti jẹ́ kí wọ́n fara rò mí díẹ̀ láti mọ̀ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ó lè wà nínú ọkàn wọn ní gbogbo ìgbà pé ibì kan lórísun àwọn tó yẹ pé ibi tá a ti ń sọ̀rọ̀ lónìí tó yẹ pé bọ́n ṣe ń gbé sáfẹ́fẹ́ tààrà nìyí àwọn tó ti jókòó sí di amóhùnmáwòrán wọn bá ti pọ̀ bẹ́ẹ̀ ni torí wọ́n mọ̀ pé à ń bọ̀ ń bí lónìí ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n rí lágbára Ọlọ́run. ìdí ẹ̀ tá a fi wá nìyẹn a sì kí yín pé ẹ ṣé púpọ̀. ẹ ṣé gan ni bàbá. èdè Yorùbá ò ní parun àṣà Yorùbá ò ní parun ó wù mí kí gbogbo àwọn ọmọ mi kàn gbọ́ èdè kàn gbọ́kọ́ kàn lè sọ dáadáa. ẹ ṣé pọ̀. ẹ ṣé gan ni ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá àgbà. ẹ ṣé gan ni eléyìí fún omi. ẹ ṣé o. ọmọ ọlọ́jọ́ ìbí máa gbà kan náà eléyìí aṣọ wà ń bẹ̀ fún wọn aṣọ ló wà ń bí àti ìwé náà wà ń bí àti ìwé nǹkan wọn fún ilé ọ̀kan nínú yẹn a máa fún nílò ẹ ní ìyá àgbà nílò àti kọ̀ọ̀kan ní kí lẹ fẹ́ máa kọ níwájú tó wà ń bẹ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. ẹ ṣé pọ̀ sà. ẹ ṣé bá mi yọ sàyìn. kò burú. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó dà bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀ ẹ ṣé gan ni bàbá mi inú mi dùn láti gbà yín lálejò inú mi dùn gan ni lágbára Ọlọ́run mọ̀ pé ẹ máa gbọ́ Yorùbá láṣẹ Èdùmàrè ẹ máa gbọ́ Yorùbá ẹ máa sọ Yorùbá lọ́jọ́ kan ẹ máa wá síbí báyìí. àmín. èmi àti yín a jọ máa sọ èdè Yorùbá ṣé ó dà bẹ́ẹ̀. Sà lámi yọ. èmi ni mo dá wa. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣe ètò tèní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ a tún ti ṣe tèní o
Ọlọ́run Elédùmarè á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí. Tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi, Èjì Ọba ní mi, ọmọ Ọ̀làlẹ̀, ọmọ Ajígbàgbà orin. Arégbédi sọ́ọ̀dọ̀ fi roko, arégbédi ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ alẹ́ dé jí ọba. Ó dìgbà mí ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sẹ́yìn bó, má ṣe sẹ́yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Má sẹ́yìn bó, má ṣe sẹ́yìn bó.